A kú dédé àsìkò yìí, a kú ìsinmi òpin ọ̀sẹ̀, àdúrà wa yóò gbà láṣẹ Lédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì, ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di wípé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká ṣe omi mu ná, à ń padà bọ̀ wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù keje ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí ló ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ àwọn orí adé, àwọn lọ́balọ́ba, lóyè lẹ́ẹ̀kan ní ìlú àti àwọn olórí ẹlẹ́sìn gbogbo lójúnà láti foríkorí fi kùlùkù ọ̀nà tí wọn yóò gbà láti rí dájú wípé ìwọ́de èyí tí àwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń bínú tí ebi ń pa tí wọ́n ní wọn yóò ṣe ọ̀nà tí wọn yóò gbà láti lè dẹ́kun ìwọ́de ìfẹ̀hónú ọ̀hún kó má lè wáyé ló mú ìpàdé ọ̀hún wáyé lánàá lábẹ́ àpáta agbára nílé ọba nílùú Àbújá. Síwájú kó tó di pé ìpàdé ọ̀hún wáyé pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan láàrin ìlú ní ààrẹ Tinubu ṣe ìpàdé pẹ̀lú àwọn gómìnà gbogbo tó wà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Ìpàdé ọ̀hún tí wọ́n ló bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago kan àná tó sì gbà wọ́n bíi wákàtí kan àti ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ní ìpàdé náà ni wọ́n fà á tí wọ́n ń yọ tí wọ́n sì mú kúrò gbogbo ọ̀nà tí wọ́n yóò gbà láti dẹ́bu ìwọ́de ìfẹ̀hónú ọ̀hún. Ní gẹ́rẹ́ tí ààrẹ Tinubu ṣe ìpàdé pẹ̀lú àwọn gómìnà tí wọ́n parí rẹ̀, òun ni wọ́n tún pe àwọn orí adé gbogbo ní ilẹ̀ Yorùbá àti ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ àwọn emirs àti àwọn igwe gbogbo tó fi mọ́ gbogbo àwọn olórí ẹlẹ́sìn tí wọ́n nífọ̀n lẹ́ẹ̀kan láwùjọ, èyí tí ààrẹ Tinubu ṣe ìpàdé pẹ̀lú wọn wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n ńlá fi dálẹ̀ ẹ̀fẹ̀. Báyìí kí ni ohun tó yẹ kí wọ́n ṣe, ọ̀nà tí wọ́n yóò gbà láti lè dájú wípé ìwọ́de ọ̀hún kò wá sí ìmúṣẹ, gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ni wọn yóò ṣe ìwọ́de lórí ẹ̀fòpin sí ìjọba búburú eléyìí tó ń kó ìnira bá orílẹ̀-èdè Nàìjíríà tó mú kí gbogbo nǹkan ó nira fún ènìyàn láti ṣe lásìkò tá a wà yìí tí ò sì yóò rí bẹ́ẹ̀ o. Gẹ́gẹ́ bí ìpàdé náà ni wọ́n ní báyìí ààrẹ Tinubu náà ti wá ṣe ìlérí wípé òun rọ gbogbo àwọn èèyàn Nàìjíríà láti fagilé ìwọ́de ìfẹ̀hónúhàn náà, òun yóò sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lórí ètò ìṣèjọba òun. Ẹ̀wẹ̀, ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí iná ò bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kàn. Lórí ọ̀rọ̀ ìwọ́de ọ̀hún ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá tí í ṣe ọjọ́bọ̀ Thursday ní bàbá àwọn sọ wípé olójú ò ní lajúlẹ̀ kí tàdùpọ̀n kò wọ̀ ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kò ní fi àyè gba ìwọ́de eléyìí tí ó máa ba dúkìá ìjọba àti mímú ẹ̀mí àwọn aláìṣẹ̀ lọ lọ́nà eléyìí tí ò dára rárá. Ààrẹ Tinubu tó sọ̀rọ̀ náà lẹ́yìn ìpàdé eléyìí tó ṣe pẹ̀lú àwọn gómìnà nílùú Àbújá lánàá ló ti sọ wípé ẹ wò ó lótìtọ́ àti lódodo la mọ̀ wípé ara ní orílẹ̀-èdè Nàìjíríà bàtà sì ń ta àwọn ọmọlẹ̀ yìí. Ó ní gbogbo ohun tí ó bá dá yóò mú ìnira dání. Ó ní káàtì bí ọ̀lẹ, káàtì bí pẹlẹbẹ, káàtì kíyèsí ògùn, káàtì bí ìṣáná ò, káàtì kíyèsí ògùn, káàtì ti bí pẹlẹbẹ mú ọ̀lẹ jẹ. Ó ní bẹ́ẹ̀ bá wò dáadáa, ìlà tí ń bẹ lójú ènìyàn ní ìgbà tí wọ́n bá kọ yóò máa ró ni o, ṣùgbọ́n bó bá jiná tán ẹwà ní máa ń bùkún ẹni wọ́n kọlà fún. Ó ní bí ọ̀rọ̀ àtúntò ṣe máa ń rí nìyẹn léyìíkéyìí orílẹ̀-èdè àbí ìpínlẹ̀ náà ò, káàtì kíyèsí ògùn, káàtì ti bí pẹlẹbẹ mú ọ̀lẹ jẹ. Ó ní bẹ́ẹ̀ bá wò dáadáa, ìlà tí ń bẹ lójú ènìyàn ní ìgbà tí wọ́n bá kọ yóò máa ró ni o, ṣùgbọ́n bó bá jiná tán ẹwà ní máa ń bùkún ẹni wọ́n kọlà fún. Ó ní bí ọ̀rọ̀ àtúntò ṣe máa ń rí nìyẹn léyìíkéyìí orílẹ̀-èdè àbí ìpínlẹ̀ tí wọ́n bá ti ń ṣe àtúntò ìbẹ̀rẹ̀ rẹ̀ ó máa nira ṣùgbọ́n òpin rẹ̀ adùn nígbẹ̀yìn wúrò.
olóhùn fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé adùn ni ó gbẹ̀yìn ewúro àtúntò ètò ìṣèjọba òun èyí tí wọ́n gùn lé lọ́wọ́ báyìí tó dàbí ẹni wípé ó mú ìnira bá àwọn olùgbé orílẹ̀-èdè Nàìjíríà. Síwájú ọ̀rọ̀ yìí lánàá ní olúléeṣẹ́ ológun ilẹ̀ yìí àti olúléeṣẹ́ ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n ti kọ lẹ́tà ìkìlọ̀ sí gbogbo àwọn tí wọ́n jẹ́ agbátẹrù tí wọ́n fẹ́ ṣe ìwọ́de náà wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n rò ó kí wọ́n tó ṣe àti wípé bí wọ́n bá lè fagilé ìwọ́de ìfẹ̀hónúhàn náà yóò dá púpọ̀ nítorí pé yóò jẹ́ kàlàáfíà jọba. Àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò méjèèjì ní bá àbá ní parọ́ tanra wa o kò sí bí èpò àti àlìkámà tí wọn ò ṣe ní dàpọ̀ lásìkò ìwọ́de yìí. Ó ní bí àwọn tí wọ́n ń gbà lérò bá ti ẹ̀gbá lérò ní ti alálàáfíà wọ́n ní ó ṣeé ṣe kí àwọn jàǹdùkú àwọn tí wọ́n fẹ́ lo àǹfààní ọ̀hún láti jalè àbí ṣiṣẹ́ ibi kí wọ́n gba ìwọ́de àlàáfíà ọ̀hún mọ́ àwọn ènìyàn lọ́wọ́ kí wọ́n sì sọ di ìwọ́de eléyìí tí ó mú ẹ̀jẹ̀ àti ìpayín kékeré dání o kó má lọ dàbí ti orílẹ̀-èdè Kẹ́ńyà èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó iyebíye ló bá ìwọ́de ọ̀hún lọ. Lákòótán nínú ọ̀rọ̀ náà àjọ TUC Trade Union Congress àwọn ní tiwọn sọ wípé àwọn ò lọ́wọ́ o nínú ìwọ́de ìfẹ̀hónúhàn náà ṣùgbọ́n o àwọn yóò rọ gbogbo àwọn ènìyàn tó fẹ́ ṣe láti rí dájú wípé wọ́n gba ọ̀nà títọ́ àti ọ̀nà òdodo kí àwọn jàǹdùkú kó má bàa gba ìwọ́de ọ̀hún mọ́ wọn lọ́wọ́. Bákan náà iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù kí wọ́n rí dájú wípé wọ́n pèsè ààbò tó péye fún àwọn olùṣèwọ́de náà kí ohun gbogbo lè lọ ní ìrọwọ́rọsẹ̀ bí a ti kọ ìwé rẹ̀. Ẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ ìwọ́de yìí tó di aṣọ àǹkò bá ń rọ́mọ mi ní yídì báyìí ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí lábẹ́ ètò ìṣèjọba Goodluck Ebele Jonathan eyín Fẹ́mi-Fani Káyọ̀dé FFK ohun mà ń ló ti ránṣẹ́ ìkìlọ̀ sí gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de yìí wípé ìbádá ìbásùnwọ̀n kẹgbọ́ ìkìlọ̀ kẹ́ẹ̀sì gbọ́ ohun tí Olúwa ń wí o. Wọ́n ní bí ẹ bá lè kọ àwọn ìwé àtẹ̀jíṣẹ́ sí àwọn ìjọba àti àwọn tí ọ̀rọ̀ kàn lórí ohun tí Nàìjíríà ń fẹ́ tí yóò mú àlàáfíà àti ìlọsíwájú débá orílẹ̀-èdè yìí ó ní ìbásùnwọ̀n ju ṣíṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lọ. Oníkẹ́wò àpẹẹrẹ ti EndSARS èyí tó wáyé ní ọdún 2020 onílòtítọ́ ńlòdòdò làwọn ọ̀dọ́ ọ̀hún bẹ̀rẹ̀ rẹ̀ níta lálàáfíà lọ́nà tí wọ́n gbà léròǹgbà wọn ṣùgbọ́n tó jẹ́ wípé láàrin kan làwọn jàǹdùkú gba kinní ọ̀hún mọ́ wọn lọ́wọ́ tó di bó lọ yàá mi o èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìkọlù ló wáyé níbi tí wọ́n ti ń ba àwọn dúkìá ìjọba jẹ́ kọlù iléeṣẹ́ ọlọ́pàá àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí èyí tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ o. Fẹ́mi-Fani Káyọ̀dé ní ìbẹ̀rẹ̀jà lèèyàn mọ̀ èèyàn kì í mọ òpin rẹ̀ ó lẹ́ni tí ò bá rógun rí ni ó máa pète ogun ó lẹ́ni ẹni ogun bá ti tojú rẹ̀ ṣẹlẹ̀ bírúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá rí àwọn ènìyàn méjì tí ń jà yóò kàn lùgbó ni o. Olóhùn ìbárò àwọn ọmọ Nàìjíríà láti fọwọ́ wọ́nú kí wọ́n fi yèdénù kí wọ́n jèbùrẹ́ awo olùgbẹ̀bẹ̀ kí wọ́n fagilé ìwọ́de ìfẹ̀hónúhàn náà kí wọ́n sì kọ ìwé àti ìwé ìròyìn láti fi rán ìjọba létí ohun ìbéèrè èyí tí wọ́n ń béèrè fún tí yóò jẹ́ kí àlàáfíà ó jọba lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti tẹ arákùnrin kan adigunjalè èyí tó lọ jí ọ̀kadà alùpùpù bàjáàjì ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n sì ti wọ tuurutu bí ewúrẹ́ alágídí lọ síwájú ilé ẹjọ́ wò. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde láti ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni kan ẹni ọdún 23 years eyín Àjàyí Sunday ìmà ni wọ́n ti wọ́ lọ síwájú ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ náà lórí ẹ̀sùn wípé ó jí ọ̀kadà alùpùpù èyí tí owó rẹ̀ ń lọ sí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà 700,000 naira èyí tí wọ́n ní arákùnrin ọ̀hún ó jì. Gẹ́gẹ́ bí ẹni tó rojọ́ láti tako adigunjalè ọ̀hún ìpẹ́tọ̀ ọlọ́pàá eyín Akínwálé Oríyọmí sọ di mímọ̀ wípé ọjọ́ Thursday ọjọ́bọ̀ ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ eléyìí tí ọ̀gbẹ́ni Sunday tó lọ jí ọ̀kadà alùpùpù náà èyí tó jẹ́ ti ọ̀gbẹ́ni Adéníyì Ṣẹ́gun kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ sége ọjọ́ 13 nínú oṣù keje ọdún èyí tí a wà nù rẹ̀ yìí ló lọ jí ọ̀kadà ọ̀hún
kó tó di pé wọ́n fà á lé ọlọ́pàá lọ́wọ́ ní ìgbà tí àṣírí rẹ̀ tú o. Ẹni tó rojọ́ tako ọ̀gbẹ́ni Sunday nílé ẹjọ́ náà ti ṣe ìpẹ́tọ̀ ọlọ́pàá Oríyọmí sọ di mímọ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí láti ìgbà náà tí wọ́n sì dájú pé òun nìkan dodo ló dáwùwà iṣẹ́ ibi náà, èyí tí wọ́n sì taari rẹ̀ wá sí ilé ẹjọ́. Ní ìgbà tí adájọ́ yóò rojọ́ ń tirẹ̀, ó ní ohun tó ṣe yìí jẹ́ ohun tó burú jáì. Bẹ́ẹ̀ nìkan bá ti ṣe ohun tí ò yẹ kẹ́nìkan ṣe, dandan ni kí ojú rẹ̀ kó rí nǹkan tí ò yẹ kẹ́nìkan rí o. Ṣùgbọ́n o, ẹni tó ń rojọ́ láti gbé lẹ́yìn tó jẹ́ agbẹjọ́rò adigunjalè yìí, eyín ọ̀gbẹ́ni Paul Ayántóyìnbó, ó rawọ́ ẹ̀bẹ̀ tó ń dọ̀bálẹ̀ fẹnugbolẹ̀ níwájú adájọ́ wípé kí wọ́n dákun dábọ̀, ọmọdé ò ní mẹ̀kọ́jẹ kó mára lọ́wọ́ o. Wọ́n ní kí wọ́n fi èyí fa Sunday létí tó sì dá àwọn lójú wípé kò ní ṣe irúfẹ́ nǹkan búburú báyìí mọ́ o. Adájọ́ ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Adéọ̀sùn ó ní kó lọ san 200 náírà pẹ̀lú àwọn onídùúró méjì táwọn náà ní dèdè owó ọ̀hún lápò àsùnwọ̀n wọn. Síwájú ìgbà náà wọ́n ní kán fi pamọ́ kó tó di wípé orí owó náà san, tí wọ́n sì sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 26 oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò tí ń ṣe èdè òyìnbó àti Yorùbá, eyín Kevin Ikeduba Okosanru, òun mà ló ti sọ̀rọ̀ wípé tí kì í bá ṣe àánú oore ọ̀fẹ́ Ọlọ́run tóun rí gbà láti máa ṣeré sinimá ni, ó ní bóun ò bá ṣeré sinimá o, ó ló dáhùn lójú wípé egbògi olóró lòun yóò máa gbé wọlé gbé jáde. Ó ní irú nǹkan wọ̀nyí sì léwu, èyí tó lè dẹ́ẹ̀mí èèyàn légbodò ni bí ọwọ́ pálábá onítọ̀hún bá ségi. Ó lámọ́ o, eré sinimá tóun ṣe yìí, ó ló jẹ́ eré tó dùn tínú òun sì dùn mọ́ láti ṣe gẹ́gẹ́ bí ẹ̀bùn èyí tí Ọlọ́run ọba dẹ́dàá tó fún òun. Ìkédùbà tó wá sọ̀rọ̀ síwájú sí i, ó ní yàtọ̀ sí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè lòun ti kópa nínú eré sinimá àgbéléwò. Kẹ́fìn ní àyè kan ṣo tóun ò lè gbà, ó ní kàkà kóun ó gba àyè yìí nínú sinimá láti kópa, ó ní ó sunwọ̀n fún òun kóun kúkú kù. Àyè ọ̀hún ni wípé kóun bá obìnrin máa ṣe eré olólùfẹ́, máa dì mọ́ra ẹni, máa ṣe yùnkẹ́yùnkẹ́ nínú sinimá. Ó ní òun ò ní báyàn ṣe títí tóun yóò fi àdàgbà eré sinimá tì síbì kan. Kevin Ikeduba ní òun ò ní bá wọn gba ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè tí wọ́n fi ń lo àwọn ọkùnrin. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ti fi àyè yìí lo òun nínú sinimá láti máa ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú obìnrin nínú sinimá, ṣùgbọ́n òun ò ní gba irúfẹ́ nǹkan báyìí láyé kan ṣo èyí tóun wáyé. Gẹ́gẹ́ bí Kevin Ikeduba bó ti sọ̀rọ̀ òun di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe fún un. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí ojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà nínà wá bí èní ti jẹ́ ọjọ́ 26 nínú oṣù keje ọdún 2024 yìí. Lágbára Ọlọ́run yóò jẹ́ kó so èso rere fún wa, kò sì ní jẹ́ ọjọ́ búburú fún wa o. Fún mi Adélúgà ló kọ mi, ire o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.